Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí mo kí gbogbo yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín adẹ̀kú ewu ọdún akú ewu ọdún láàrin wákàtí díẹ̀ now a máa gbàgbé 2024 a ó bọ̀ sí 2025 mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo ìkànnì yìí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín inú mi dẹ̀ dùn bí gbogbo wa ṣe ń wo 2025 lọ́ọ̀kan yìí a ò ní fẹ́ni kankan ṣàwátì lágbára Èdùmàrè a ò ní fọkùnrin ṣàwátì bẹ́ẹ̀ la ò ní fobìnrin ṣàwátì a ò ní fọmọdé ṣàwátì bẹ́ẹ̀ la ò ní fi àgbàlagbà ṣàwátì lágbára Èdùmàrè ẹ̀mí wa tó la 2024 yìí já òun náà ló máa wá bẹ̀rẹ̀ 2025 2025 yìí á wá jẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ọdún ìfọ̀kànbalẹ̀ tí a máa yí nínú owó nínú ọlá lágbára Èdùmàrè ìbànújẹ́ ó wá kéré ó wá tóbi yóò bá gbogbo 2024 yìí lọ ni ìbànújẹ́ ò ní bá ẹnì kankan yìí wọnú 2025 mọ́ lágbára Èdùmàrè gbogbo ìbànújẹ́ yòówù kó sì máa rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lágbára Ọlọ́run 2024 ó máa kó gbogbo ẹ̀ lọ lágbára Èdùmàrè àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù ẹ̀mí wa ó máa rí 2025 táwọn wò lọ́ọ̀kan yìí wákàtí díẹ̀ náà ló kù tá a máa wọnú 2025 gbogbo ẹ̀ lólùfẹ́ mi gbogbo yín lẹ máa rí 2025 lágbára Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ wàá àṣẹ ti gùn ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ìròyìn kan ló tó mi lọ́wọ́ ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o ìròyìn yẹn tó mi lọ́wọ́ wọ́n ní wọ́n fẹ́ ti iléeṣẹ́ Alhaji Oríyọmí tá a mọ̀ sí Àgídìgbò wọ́n ní wọ́n fẹ́ tì ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ṣé lóòótọ́ ni ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ bẹ́ẹ̀ torí ọ̀rẹ́ mi kan ló sẹ́ndì information yẹn sí mi mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó ní bóun náà ṣe gbọ́ nìyẹn o oníṣẹ́ mi ò tí ì gbọ́ ni mo ní actually mi ò tiẹ̀ tí ì wo orí social media náà so mo wá gbogbo orí social media èmi ò tí ì rí ibi tí wọ́n ti ń sọ bóyá ẹ̀yin olólùfẹ́ mi bóyá ẹ ti wá gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section tó bá yẹ pé lótìtọ́ ni but mo gbàládùá pé kò ní jò tán lọ́kàn ti tèmi ìròyìn ẹlẹ́jẹ̀ ni torí kí ni bí àwọn èèyàn ṣe máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri nìyẹn èmi mọ̀ pé lágbára Èdùmàrè wọn ò ní ti iléeṣẹ́ Alhaji Oríyọmí wọn ò ní ti lágbára Èdùmàrè torí pé kí ni èmi náà ti ń gbọ́ wuyewuye ẹ̀ náà tipẹ́tipẹ́ ká má pa irọ́ tàn àwa jẹ ká sọ òtítọ́ àti tó ń jẹ́ òdodo ṣe rí rísì tí wọ́n ṣe mú ọ̀gá Oríyọmí gangan síbi tó wà yẹn mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ kò ṣe lẹ́yìn ọ̀rọ̀ Àgídìgbò kò ṣe lẹ́yìn ọ̀rọ̀ àṣírí tó ń jáde láti inú iléeṣẹ́ Àgídìgbò but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé kí ìlú Nàìjíríà ká máa wá fọwọ́ bo irọ́ lójú báyìí ni àwọn èèyàn fẹ́ ni àbí báwo ṣé ká dẹ̀ máa fi àwọn òṣìkà lẹ̀ kọ́ máa ṣèkà wọn lọ ní ìlú Nàìjíríà fẹ́ ni àbí báwo torí pé kí ni gbogbo nǹkan tó ń jáde nílé iṣẹ́ Àgídìgbò gbogbo àṣírí tó ń jáde ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n parọ́ tán yìí àṣírí tó máa wúlò fún àwa ọmọ Nàìjíríà ni because ẹni tí wọ́n mú tí wọ́n bá apá èèyàn lọ́wọ́ ẹ̀ ẹni tí wọ́n mú tí wọ́n bá agbára èèyàn lọ́wọ́ ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé bí àwọn kan ló bí àwọn tí wọ́n gbẹ̀mí wọn yẹn apá ẹni tó bá lọ́wọ́ ẹ̀ yẹn ṣe bí ìyá kan ló bí orí ẹni tó bá lọ́wọ́ wọn yẹn ṣe bí bàbá kan ló bí àwọn yẹn náà so ẹ̀yin àwọn alágbára tó wá wà ní ọ̀rọ̀ yìí wọ́n wá fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa wá die down ṣe rí wípé àwọn tó ń pe ilẹ̀ Nàìjíríà tó ń pè ní orúkọ kí orúkọ ṣe rí pé wọn ò parọ́ ta ló tẹ̀ kọ́kọ́ sọ́ngbà yẹn náà o president America kan ṣé Donald Trump yìí náà kọ́ nígbà tó wà ń bẹ̀ tán ni wọ́n gé orí òyìnbó kan ní
ṣé US náà nàbí mi ìmọ̀lú tó ti gé orí yẹn fara tí Donald Trump máa sọ ó ní Nàìjíríà ní kẹ́ ẹ wá orí yẹn lọ ó ní ẹ wá orí yẹn lọ sí Nàìjíríà because Nàìjíríà náà gùdù nínú kọ́kọ́ máa gé orí can you imagine ẹ wo ohun tó fi qualify wa àwọn kan dẹ̀ dìde wọ́n dẹ̀ ń fẹ́ try láti fọ orúkọ yẹn mọ́ but àwọn alágbára kan sì wá ń díẹ̀ pé no àníwá àbàjẹ́ yẹn máa tẹ̀síwájú ni nígbà wo la fẹ́ ṣe gbogbo ilé ìdá àwọn tọ́mọ wọn sọnù àwọn ni wọ́n mọ̀ àwọn tọ́mọ wọn ò sọnù àwọn náà ni wọ́n ń ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ Yorùbá pòwe wọ́n ní ẹni tó kàn òun ló mọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí torí ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé káàkiri yìí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ẹlẹ́ Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín inú ní tọwọ́ yín ṣe ọdún tẹ àwọn olóòkan yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ wà tí subscribe náà ẹ subscribe ẹ jẹ́ kájọ máa jẹ̀gbádùn ètò yìí ètò yín ni ètò gbogbo wa ni gbogbo àná ọjọ́ máa rí ọgbọ́n kan àbí kejì kan ń bẹ̀ àkúní dákẹ́ àgbàbọ̀ wọ́n ní wọ́n ń pè ẹ́ olóògbọ̀ nígbà tẹ̀ni tó ń pè ẹ́ ò bá dákẹ́ mo fẹ́ wò bóyá máa sọ pé ó gbọ́ àgbọ̀yà ni bẹ́ẹ̀ lọ́rọ̀ Nàìjíríà ṣe jẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ join wa kájọ máa jẹ ìgbádùn ètò yìí ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe ṣe rí ọ̀rọ̀ Alhaji Oríyọmí èmi mọ̀ pé ó lọ́wọ́ kan mí nù a ò dẹ̀ ní dákẹ́ o a ò dẹ̀ ní yé gbàdúrà kódà mo ti gbàdúrà fún wọn lénìí mo dẹ̀ tún sì máa gbàdúrà fún wọn ní òru 31st mọ́jú 1st mo tún sì máa gbàdúrà fún wọn torí pé kí ni ṣe rí ibi tọ́rọ̀ ìgbédè yìí sìn ọgbọ́n orí ògbé mọ́ àdúrà ló kù àdúrà bọ́n ṣe máa fi wọ́n sílẹ̀ in fact mo believe pé by ànọ́sẹ́nì ó yẹ kí wọ́n ti release wọn but ibi tọ́rọ̀ yìí ń lọ yìí ẹ̀yin lólùfẹ́ mi ibi tọ́rọ̀ yìí ń lọ yìí tí bá sọ fún yín pé kò yé èmi mọ́ ẹ̀ ní sọ pé kí n ṣáàwò because tí kò bá sí pé nǹkan míì ti wà nídìí ọ̀rọ̀ yìí èmi ò rò pé ó yẹ kí wọ́n sì wà níbẹ̀ báyìí ká gbà wípé bọ́n ṣe mú wọn gbà yẹn wọ́n fi sèfù ẹ̀mí wọn ni ṣe mọ̀ pé mo sì sọ bí ẹ̀mejì abẹ́mẹ́ta pé bọ́n ṣe mú wọn yẹn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn inú tèmi sì dùn sí because tó bá jẹ́ wípé wọ́n wà ń ta ni a ò mọ nǹkan tí ìbá ti ṣẹlẹ̀ báyìí èmi rí nírí pé wọ́n fi wọ́n pamọ́ láti jẹ́ kí ẹ̀mí wọn save because àwọn kan wà ń ta bẹ́ẹ̀ tó pé ara ń kan wọ́n a ò mọ nǹkan tí wọ́n lè ṣe a ò mọ àrà tí wọ́n lè dà so bọ́n ṣe mú wọn yẹn èmi sì fara mọ́ pé wẹ́ kán tọ́jú wọn but ó ti wá ń pẹ́ jù àlàbọ̀ ohun tí wàá fẹ́ máa di ẹ̀wù omi ti fẹ́ máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi kódà principal náà gbẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ wọn sínú àdúrà 31st la fẹ́ wọ̀ yìí sìn New Year la fẹ́ wọ̀ yìí sìn inú ọdún tuntun náà la fẹ́ wọ̀ yìí sìn ẹ fọ̀rọ̀ wọn síwájú Ọlọ́run bí gbogbo àwọn èèyàn kété ń fọ̀rọ̀ wọn síwájú Ọlọ́run ẹ̀yin náà ẹ fọ̀rọ̀ wọn síwájú Ọlọ́run pé because wọ́n ní kú tó ń pojú gbẹ ni òwe ló ń pamọ́ mi o ẹni tó ṣoore ẹ wo nǹkan tí wọ́n fi ṣe báyìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ torí mo sọ fọ́ọ̀rẹ́ mi yẹn mo nínú èmi ò gba ìròyìn yìí gbọ́ ó ní gbogbo nǹkan tí bá sọ fún ẹni wò kí n gbàgbọ́ mo ní tèmi ò bá tí ì rí níbi tó ti yẹ kí n rí tí n bá tí ì gbọ́ níbi tó ti yẹ kí n gbọ́ èmi ò ní gbàgbọ́ torí mi ò ní gbé fake news wá síbí báyìí but tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section tó yẹ kẹ́ ẹ bá ti gbọ́ ní reliable source ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section but èmi ò believe kò dẹ̀ ní ṣẹlẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ó ṣẹlẹ̀ wọn ò ní ti ilé iṣẹ́ wọn ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí tán ni wọ́n fẹ́ ti Àgídìgbò kò ní ṣẹlẹ̀ tí máa dẹ̀ tún gbọ́ ìròyìn mi lórí ọ̀rọ̀ yìí máa tún mú wá fún yín ọdún ayọ̀ la máa ṣe o ire o.